màálù tú sí gbòòrò lẹ́yìn tí ẹni tó bú ọ̀gá ọlọ́pàá lójòpó X mọ̀ kú sí àtìmọ́lé o. ọ̀pọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílùú Nairobi lórílẹ̀‐èdè Kenya ló mà ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn báyìí lẹ́yìn tí ọkùnrin kan mọ̀ kú sí àhámọ́ ọlọ́pàá níbẹ̀. ikú Albert Omondi Ojwang mà ti dá wàhálà sílẹ̀ lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá kan fi ẹ̀sùn kan wípé ó má sọ̀rọ̀ àbùkù sí òun lórí ayélujára tí wọ́n sì fi sìnkún òfin tí wọ́n fi gbé arákùnrin náà. ọlọ́pàá kọ́kọ́ sọ nínú àtẹ̀jáde kan pé ọkùnrin ọ̀hún ó mà farapa lẹ́yìn tó la orí mọ́ ògiri nínú àhámọ́ tó mà wà. àmọ́ agbẹjọ́rò mọ̀lẹ́bí olóògbé ọ̀hún Muhammad ti sọ wípé àwọn àpẹẹrẹ tó wà lára orí, etí, imú àti ojú rẹ̀ ó fi hàn wípé Muhammad fọwọ́ kan ọkùnrin náà mọ̀ ní. Juma mà tún sọ wípé àwọn egbò kan mà wà ní ọwọ́ àti èjìká rẹ̀ èyí tó ń ṣàfihàn pé kì í máa ṣe pé ó kàn gba orí mọ́ ògiri nìkan mọ̀ ní. àjọ Independent Policy Oversight Authority IPOA ti orílẹ̀-èdè Kenya wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. iwájú ilé ìgbókùpamọ́sí kan nílùú Nairobi làwọn èèyàn ti ń ṣèwọ́de tako àwọn ọlọ́pàá pẹ̀lú onírúurú àkọlé lọ́wọ́ wọn o, bíi pé ẹ dẹ́kun àti máa pa wá, ìǹtẹ́ pa wá tó. oríṣiríṣi àkọlé ni wọ́n gbé lọ́wọ́ ní orílẹ̀-èdè Nairobi níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn. lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ ni wọ́n mọ̀ ní Muhammad tó kóra jọpọ̀ sí iwájú ọ́fíìsì ọlọ́pàá tí wọ́n ti olóògbé náà mọ́ ṣáájú ikú rẹ̀. ọjọ́ ẹtì tó mọ̀ kọjá ni ọlọ́pàá mọ̀ mú Ojwang ní Homa Bay tó wà lágbègbè ìwọ̀ oòrùn Kenya lẹ́yìn tó sọ̀rọ̀ kùbákùgbé sí igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ náà ìyẹn Ellen Lagat lójòpó X rẹ̀. láti bẹ̀ ni wọ́n ti gbé lọ sí olú ọ́fíìsì ọlọ́pàá nílùú Nairobi èyí tó jẹ́ nǹkan bíi 220 máìlì tíbi tí wọ́n ti mú o. gbogbo èyí ló mà wáyé lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá náà tó mà sọ pé àfúrásì ọ̀hún mà bà orúkọ òun jẹ́. wàyí o ìròyìn náà ni ọ̀rọ̀ náà ti sí mọ́ àwọn ọlọ́pàá kan lórí ní àgọ́ ọlọ́pàá tí wọ́n ti mú o. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Kenya Michael Muchiri mà sọ pé àwọn ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn kò ní lè ṣe àwọn iṣẹ́ kan mọ́ o, bẹ́ẹ̀ ni wọn kò ní gba ìdajì lára owó oṣù wọn títí tí ìwádìí yóò fi parí lórí ọ̀rọ̀ náà. ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Kenya Kanja ti ní òun yóò mọ̀ fún àwọn olùwádìí láǹfààní láti ṣe iṣẹ́ wọn o láì sí ìdíwọ́ kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. ẹ̀wẹ̀ àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn Amnesty International wọ́n mà ti sọ wípé ejò mà lọ́wọ́ nínú ikú olóògbé ọ̀hún. kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú fún wa. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe wá, àmọ́ aráàánú gbà lágbára Ọlọ́run ọba Elédùmarè.